ẹ̀yin lólùfẹ́ mi èmi ọmọ yín náà ni ẹlẹ́ẹ̀lẹ́ global mo ní kí sáré wá fún yín ní quick short information. Can I say short? No, it's not a short. It's a fantastic information. Yes, if I say fantastic information, ó yẹ kẹ́ mọ̀ pé information yẹn ó kì í síbẹ̀. Bí information yẹn ṣe tó mi lọ́wọ́ mo ní mi ò ní ṣaláì máa wà fún àwọn olólùfẹ́ mi ní information yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé promise mi náà ni pé any information tí n bá ti gbọ́ mi ò ní hesitate láti mú wá fún yín. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá gbọ́ information tí mo fi wá mú wá fún yín. Ẹ̀yin olólùfẹ́ mi ò, kí ló ń ṣẹlẹ̀ láàfin? Kí ló ń ṣẹlẹ̀ láàfin bàbá wa Ọ̀jájá number 2? Ó ṣe jẹ́ wípé gbogbo ìgbà tọ́rọ̀ bá lọ tó bá bọ̀ á tún forí sọlẹ̀ sáàfin. Kí ló ń ṣẹlẹ̀ sáàfin? Ọ̀rọ̀ lórí àwọn olórí láàfin ni o, àti olórí tuntun àti lè pè ní olórí torí pé kí ni ọba ò tí assign as official bí àṣẹ yẹn lóyìnbó. Ọba ò tí announce ẹ officially. Ó dìgbà tí ọba bá announce ẹ officially ká tó mọ̀ pé olórí ni. But lọ́wọ́lọ́wọ́ yìí orúkọ ẹ̀ tí gbogbo á mọ̀ sí Títílayọ̀ Àṣàbí gbàgbós pẹ̀lú àwọn olórí tó wà ní ààfin, olórí Tóbi Philip and olórí Mariam. Ẹni olùfẹ́ mi, kí ló ṣẹlẹ̀ láàrin wọn? Ẹ jọ̀ọ́ ẹ bá mi fìdílé nǹkan, ẹ bá mi wá àpèrè kẹ́ fi tẹ̀ kẹ́ wá gbọ́ làbárì tó ṣẹlẹ̀. Ìròyìn yẹn fi tó mi létí wípé olórí Tóbi Philip and olórí Mariam bóyá wọ́n ti gbọ́ information wípé olórí Títílayọ̀ Àṣàbí ó ń bọ̀ láàfin. Obvious information ti máa tó wọn lọ́wọ́ náà ni tó jẹ́ kán gbé irú ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn. Kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé? Olórí Tóbi Philip àti olórí Mariam wọ́n mọ́kò babaláwo pọ̀n, wọ́n lọ ṣáájò pé báwo ni olórí Títílayọ̀ Àṣàbí tó ń bọ̀ láàfin, báwo ni kò ṣe ní jẹ́ ààyò ọba, báwo ni kò ṣe ní jẹ́ ṣọ́ba lójú, kí ni àwọn lè fi dẹ́kun bó ṣe ń bọ̀ láàfin yìí. Ìrìn àjò tó ń rìn lọ sí ọ̀dọ̀ babaláwo wọn nìyẹn o. Babaláwo wọn kúkú ṣe fún wọn pé ókè o, tó wáyé pé nǹkan tẹ́ ń fẹ́ nìyẹn o, òun á ṣe fún yín o. Ó yá ẹgbẹ́lẹ́yẹ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí, tó bá ti dáàfin ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Wọ́n ní ilé olórogún ilé ogun ni, àwọn kan ní ilé olórogún ọgbà wèrè. Kò tiẹ̀ sí nǹkan tó tiẹ̀ kì í pe ilé olórogún tán, oríṣiríṣi orúkọ òun ni wọ́n ti fún ilé olórogún báyìí. Àṣé Títílayọ̀ Àṣàbí ti mọ̀ wípé ẹni tó bá fẹ́ jẹun gbọ́in ó ń láti tilẹ̀kùn gbọ́in ni. But èmi rò wípé ní ilẹ̀ Yorùbá tí obìnrin bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ ilé ọkọ, ó máa ń ṣe bí dìdìrín ni, ó máa ń ṣe bí ẹni tí ò gbọ̀n, ó máa ń ṣe bí ẹni tí ò mọ nǹkan kan, á ṣe bí ọ̀dẹ̀. Tó bá wá wọlé tán tọ́wọ́ ẹ̀ bá wá tèkú dà, òun lèmi rò pé obìnrin máa ṣe ń béèrè ikú tó pa bàbá wọn. Àbọ̀ tí olórí Títílayọ̀ Àṣàbí tí ẹ ò rí bẹ́ẹ̀ o. Bóyá ká ní nǹkan tó gbé wá sáàfin ni, bóyá nǹkan tá à ń sọ ìkọ́ làbà máa sọ o, bóyá ọ̀tọ̀ ni nǹkan tí ò bá ṣẹlẹ̀ o, bóyá omi ò bá ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Àmọ́ Títílayọ̀ Àṣàbí ó ti mọ̀ pé ilé olórogún ilé ogun ni, ó ti mọ̀ pé ibi tóun lọ òun fẹ́ lọ jáwọ́ ni. Títílayọ̀ Àṣàbí náà ti múra dání, àfi bí ẹni wípé ó ti mọ̀ wípé àwọn olórí kan wà láàfin tí wọ́n ń dúró de òun. Òun náà ti múra dání, ẹ ti rójú ẹkùn sí. Títílayọ̀ Àṣàbí obìnrin bí ọkùnrin. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní bí Títílayọ̀ ṣe dé ààfin, bí àwọn olórí ṣe àtàkì ẹ̀ nìyẹn.
ó di gbàs. Kí ni nǹkan tí wọ́n lọ ṣe ní ọ̀dọ̀ babaláwo wọn tí wọ́n lọ? Àṣé wọ́n lọ gba agbára wípé Títílayọ̀ tó bá ti dé ààfin, bóyá máa fẹ́ lù ní o, bóyá máa fi kàn lára ní o, bóyá máa fi nà ní o, Ọlọ́run ọba nìkan ṣo ló mọ̀. Wọ́n ní tí nǹkan yẹn bá ti kan Títílayọ̀ lára báyìí, wọ́n ní tí kábíyèsí bá ti ń wojú Títílayọ̀ báyìí, bíi kó máa rójú ọ̀bọ, bíi kó máa rójú nàkì, bíi kó máa rójú ajá, bíi kó máa rójú màdò. Ẹ̀dẹ̀ tí mọ̀, kò sí irú obìnrin tí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí. Ó ti pàdánù ìgbéyàwó yẹn nìyẹn, ó ti pàdánù ọkọ yẹn nìyẹn. Àṣé Títílayọ̀ náà akọ ló wà bí ìbọn. Báwo lórí láàfin ṣe bẹ̀rẹ̀ dírámà títí wọn? Ẹni olùfẹ́ mi, ẹ máa tí ì jẹ́ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́, bí mo kú ṣe máa ń bẹ̀ yín náà nìyẹn, ẹ jẹ́ bá mi share fídíò yìí. Fídíò yìí ó gbọ́dọ̀ go viral. Ẹ jẹ́ kó máa fò káàkiri, kó fò káàkiri gbogbo Nàìjíríà, kó fò lọ sí UK, kó fò lọ sí US, kó fò lọ sí Dublin, kó fò lọ sí Canada, kó fò lọ sí other country. Ẹ jọ̀ọ́, ẹ bá mi share. Share irú fídíò báyìí kò ń ṣe fídíò tí ẹ gbọ́dọ̀ máa fi sí abẹ́ aṣọ. Ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn jàǹfààní ẹ̀. Ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàfin, but fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́, ẹ jẹ́ ká share ẹ̀ fún wọn. Tẹ́ bá wá share ẹ̀ tán, ẹ jọ̀ọ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe sí Ẹlẹ́yẹlé Global TV, ẹ jọ̀ọ́ ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, mo gbé kudos fún yín. Mo tún sì rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó tún subscribe lénìí. Ẹ wo kudos yín ni, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ̀yin tẹ́ ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe? Ó yá, ẹ̀yin náà join ni wa, ẹ join ní Ilé Aláyọ̀, ẹ join ní program alálùbáríkà, ẹ join ní program tó ń give fatal information fún gbogbo àwọn olólùfẹ́ wa láti máa gbọ́. Ẹ̀yin náà join ni wa, ẹ darapọ̀ mọ́ wa, ẹ subscribe Ẹlẹ́yẹlé Global TV. Wọn ò já yín lówó o, ọ̀fẹ́ ni subscription, wọn kì í jáwó. Ẹ lè béèrè lọ́wọ́ gbogbo àwọn tó ti subscribe, ṣé wọ́n jáwó wọn? No, wọn kì í jáwó, ọ̀fẹ́ ni, kò ná yín ní nǹkan kan. Bẹ́ẹ̀ wá ṣe ń tẹ yẹn, tẹ́ ń subscribe yẹn, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe yẹn lágbára Èdùmàrè, ẹ ò ní fi gbọ́mọ sí. Kí ni nǹkan tí mo wá ń bá lọ? Bí àwọn olórí Tóbi Philip àti olórí Mariam wọ́n ṣe fẹ́ àtàkì Títílayọ̀ Àṣàbí báyìí, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ dira o, ẹ dira. Ayé le, ayé burú, ayé ò bẹ́ anybody rẹ́rìn mọ́. Má nírẹ̀ kó pọ̀ lénìyàn, ayé ò bẹ́ anybody rẹ́rìn o. Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí, gbogbo bí tẹ́ ẹ bá mọ̀, tó bá yẹ pé Ọlọ́run lẹ mọ̀ ń sìn, ẹ jọ̀ọ́ tó Ọlọ́run, ẹ di Ọlọ́run yẹn mú gbaingbain. Tó bá dẹ̀ yẹ yí pé àbáláyé náà ni ẹ̀yin gbọ́kànlé, tẹ́ ẹ ní ìgbàgbọ́ nínú ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ wọnú ẹ̀ dáadáa, kán sèyìn jiná, kán jù yín sínú àgbo, kán sèyìn jiná. Kò sí nǹkan tó Ọlọ́run bínú síbẹ̀. Tó o bá pe rẹ ní mùsùlùmí, di mùsùlùmí yẹn mú dáadáa. Tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ló pe rẹ, di òpó Jésù mú dáadáa. Tó bá wá jẹ́ pé ẹlẹ́sìn kan àbáláyé ni, ó yá, ẹ jẹ́ kán rìn yín wọnú àgbo, kẹ́ ẹ jiná dáadáa. Tó bá yẹ pé Títílayọ̀ Àṣàbí ò jiná dáadáa ni, bóyá bí àwọn olórí Tóbi Philip àti Mariam, bóyá bí wọn bá ṣe kọ́ńkà ẹnìyẹn, but ọpẹ́lọpẹ́ àjẹsára tiẹ̀ náà, àṣàlágbára ọmọ ní Títílayọ̀ náà, àṣàlágbára ni. Wọ́n ní tó yí padà sí wọn báyìí, wọ́n ní ojúkòrò kì í pa ojúkòrò jẹ. Ẹ̀yin àgbàlẹ̀ sọ bẹ́ẹ̀ o, tó ṣe bí òwe. Wọ́n ní tó ranjú mọ́ wọn báyìí, àwọn méjèèjì, wọ́n ní èjèdè bẹ̀rẹ̀ sí ní dà lára wọn. Olúwa o, ti tóbi fún ẹ o. Ta ni ò ságbára? Ta ni ò sóògùn? Ìwọ tó sọ pé kò ságbára kò sóògùn, ó ti kú, wọn tí ì sin ẹ́. Ẹ̀yin tó lùfẹ́ mi, ẹ má bá wọn dábàá pé kò ságbára, ẹ má bá wọn dábàá pé kò sóògùn. Ògùn wà, ẹ̀sìn ló gbà, ẹ̀sìn ló gbà, ìtẹ́sìn gbà, but ẹ̀sìn ò dẹ̀ tún gbà tán náà, ó sì wà níbi tó wà. Agbára wà o, ta ni ò ságbára?
ta ló ń jọ máa kú wárápá níwájú ọmọ akú yányán ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ẹ̀mọ̀ agbára wà oògùn dẹ̀ ń bẹ kọ́lọ́ má jẹ́ káyé mú wa wọ́n ní bí Títílayọ̀ Àṣàbí ṣe ránjú mọ́ wọn báyìí bí information ṣe sọ nìyẹn o lóòótọ́ mi ò sí ń bẹ o but bí information ṣe sọ nìyẹn kò dẹ̀ ń ṣe ibì kan kò dẹ̀ ń ṣe ibi méjì tí mo ti confirm information yẹn wọ́n ní bí Títílayọ̀ ṣe ránjú mọ́ wọn báyìí wọ́n ní bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà lára wọn wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n weak náà wá ń pariwo kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ wá bá wa bẹ̀ o ẹ wá bá wa ṣe kíní wọ́n ní bí kábíyèsí náà ṣe sáré jáde nìyẹn Títílayọ̀ kí ló ṣe léyìí fún ṣé bí mo sọ fún ẹ pé kó má ti dánwò nǹkan báyìí wò ṣé mo ti sọ fún ẹ pé kó má ti jẹ́wọ́ agbára ẹ ní olùfẹ́ mi ẹ di point yẹn mú tó bá jẹ́ pé lóòótọ́ ni ọba sọ bẹ́ẹ̀ pé ṣé bí mo sọ wípé kó má ti jẹ́wọ́ ara ẹ ṣé bí mo sọ wípé kó má ti jẹ́ dájúdájú kábíyèsí náà ti mọ ọ̀rọ̀ ẹni tó ń gbé bọ̀ láàfin wọ́n mọ̀ pé kò ń ṣe ordinary person àwọn ń gbé bọ̀ láàfin ó dẹ̀ máa ní nǹkan tán ti sọ débẹ̀ tí kábíyèsí fi ń sọ fún wípé má ti dùn agbára yìí wò má ti ìṣó ara ẹ̀ láàfin jẹ́ kí n kọ́kọ́ fẹ́ ẹ tán níṣu lọ́kà ẹni tó bá wá fẹ́ takò ẹ̀ ńgbà yẹn ó wá lè takò ẹ̀ bóyá agreement wọn nìyẹn I don't know but gẹ́gẹ́ bí èdè tán ló jáde lẹ́nu kábíyèsí pé Títílayọ̀ ṣé bí mo ní kó má ti ìṣó ara ẹ̀ ṣé mo ní kó má tí ì jẹ́wọ́ ara ẹ mo ní kó má tí ì fi rẹ hàn wọ́n náà ókè jọ bá mi dáríjì wọ́n títí wá ní kóhùn tó lè dáríjì wọ́n kábíyèsí gbogbo ẹ̀yin olóyè tẹ́ péjọ síbí ẹ ní kí wọ́n sọ nǹkan tí wọ́n fẹ́ ṣe fún mi Títílayọ̀ sọ fún kábíyèsí bẹ́ẹ̀ pé kí kábíyèsí sọ fún àwọn olórí pé ókè o tó ń bá máa dáríjì wọ́n o káwọn olórí yẹn confess kí ni wọ́n fẹ́ ṣe fóun kí ni wọ́n plan láti ṣe fóun níbo náà ti lọ gba oògùn tó fẹ́ lò fóun bí àwọn olórí àwọn olóyè kábíyèsí wọ́n tá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Títílayọ̀ pé kó ṣàjọ kó bóun tú wọn lẹ̀ kó ṣàjọ kó bóun tú wọn lẹ̀ kí ló ń ṣẹlẹ̀ láàfin báyìí kí ló ń ṣẹlẹ̀ láàfin à ń jèkúrú kó tán láwo wọ́n tún gbọ́n owó ẹ̀ sínú àwo ókè ẹ sọ fún mi ṣé irú ibi tẹ́ ẹ fẹ́ kí Naomi padà sí nìyẹn ṣé irú ààfin tẹ́ ẹ fẹ́ kí Naomi tẹ́ ẹ fẹ́ kó padà sí nìyẹn ẹ má gbàgbé pé Naomi ìmọ́lẹ̀ ni most àwọn tó wà láàfin òkùnkùn náà bá dì ó dẹ̀ ti di dandan òkùnkùn àti mọ́lẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe pọ̀ kò sí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe kò lè lé àwọn tó wà láàfin the best thing náà ni kí Naomi kó yẹra fún wọn because tí Naomi bá wà láàrin wọn òkùnkùn tí wọn ó lè padà borí ìmọ́lẹ̀ ti Naomi if care is not take so kí ni Naomi ń ṣe láàrin òkùnkùn the best thing náà ni kó kúrò ẹ lólùfẹ́ mi ṣé ọ̀pọ̀lọpọ̀ wa ti wá rí ìdí tí Naomi ò ṣe fẹ́ padà sáàfin ó ṣeé ṣe kó yẹ pé oríṣiríṣi ọ̀rọ̀ láti máa sọ kí ló ń ṣe náà ó ti nígbéraga jù kí ló fẹ́ kàn ṣe fóun ọba ti bẹ̀ àwọn èèyàn bẹ̀ ìgbà kan ti bẹ̀ Ọbásanjọ́ tún dá sí èèyàn kan tún dá sí recently mo tẹ̀ tún gbọ́ pé ìyàwó bàbá wa Bọ́lá Ahmed Tinubu first lady àwọn náà tún ti dá sọ́rọ̀ yìí mi ò kàn fẹ́ sọ nípa ẹ̀ ni because tí n bá tún sọ nípa ẹ̀ náà nínú àwọn olóòtú náà tó máa sọ pé how do you know were you there because gbogbo nǹkan tá a bá sọ àwọn kan máa sọ pé how do you know wọ́n ti wá gbàgbé pé má ṣe lògùn má mọ̀ tó o bá ti ṣe ó ti dandan kéèyàn mọ̀ information kó má ìdáwọ́lé ni tó o bá ti dáwọ́lé táwọn èèyàn kan méjì mẹ́ta bá ti gbọ́ gbàgbé ẹ̀ ó ti dé ta so ẹ gbàgbé lórí pé báwo ló ṣe gbọ́ báwo ló ṣe mọ̀ tí gbogbo àṣírí tó ń tú yẹn náà ṣáwọn èèyàn wà ń bẹ̀ ni ṣé báwọn kọ̀ọ̀kan tó ń gbọ́ náà ń líkà ẹ wo ẹ ló lè fẹ́ mi èmi á sọ èyí tí èmi bá gbọ́ èmi mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ máa gbàgbọ́ ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ máa listen ẹ máa listen bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni àwọn tó máa ṣe náà láì
wọ́n máa ṣe nàláì bẹ́ẹ̀ ni lóòótọ́ but nǹkan tẹ́mi kan fẹ́ kẹ́ mọ̀ ni pé má ṣe òun lògùn má mọ̀. So àwọn èèyàn kan ti máa sọ pé Naomi ó ní ìgbéraga ó ní kinní kan wọ́n bá sọ̀rọ̀ lọ́tún wọ́n bá sọ̀rọ̀ lọ́sìn ṣé wà àfin tẹ́ ẹ fẹ́ kó padà sí nìyẹn ẹ fẹ́ kí mọ́lẹ̀ kó padà sínú òkùnkùn kò lè ṣeé ṣe kò possible ẹ̀wẹ̀ ni tí kábíyèsí tún fẹ́ lé ṣe rí pé alágbára lòun náà kábíyèsí dẹ̀ ti mọ̀ pé ẹni tí mo fẹ́ yìí alágbára náà ni wẹ́ kò sí nǹkan tó bàdí ń bẹ̀ irú àwọn tó yẹ kí kábíyèsí máa fẹ́ náà nìyẹn irú àwọn tó yẹ pé tí kábíyèsí anybody wá fẹ́ àtàkì kábíyèsí wọ́n á lè máa ràgàbo kábíyèsí yá it's good but kọ́ máa wá bára wọn jà láàfin ìyẹn lèmi ò wá fọwọ́ sí ìyẹn lèmi ò wá mórí tá fẹ́ kọ sígbẹ̀dú kí má fọwọ́ gùsà wọ́n sáà ní kí àwọn yẹn náà jẹ́wọ́ àwọn yẹn ló wá jẹ́wọ́ pé ohun tó àwọn fẹ́ ṣe fún ni pé àwọn fẹ́ ṣe kíní yẹn fún tí kábíyèsí bá ti rí a máa dàbí ọ̀bọ lójú a máa dàbí ìnàkí lójú ọba a máa kàyín màjì ṣe ti rí nǹkan tó fẹ́ ṣe fún Títílayọ̀ kí Títílayọ̀ náà kó wá jẹ́ nìkan tó jẹ́ pé tí ò dira ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wọ ilé olórogún eléyìí a máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo yín fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ti máa rí pé ilé olórogún ni eléyìí o mo dẹ̀ rẹ́dì láti wọbẹ̀ irú àwọn nǹkan báyìí a máa jẹ́ ẹ̀kọ́ fún yín pé ẹ ti mọ̀ pé ibi tẹ́ ń lọ yìí o ogun lẹ fẹ́ lọ jà ń bẹ̀ ẹ gbọ́dọ̀ dira dání ohun mo ṣe ní kẹ́ ẹ bá mi share fídíò yìí àwọn èèyàn máa kọ́gbọ́n níbẹ̀ pé àṣẹ ilé olórogún ilé ogun ni ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ ni wọn ò mọ nǹkan tó wà ń bẹ̀ irú fídíò yìí á lè ṣe wọ́n láǹfààní pé ṣé pé téèyàn bá ń lọ sí ilé olórogún ó máa ń dira dání ni ilé olórogún ilé ogun ni ilé ogun ni ìwọ obìnrin tó bá ti made up mind pé yà mo fẹ́ wọnú ilé olórogún yìí ready láti jagun yẹn má jẹ́ kó bá ẹ lójijì má sọ pé àdáìnò sí nínú ilé olórogún o tó bá ti wọbẹ̀ wọ́ọ̀ ti bẹ̀rẹ̀ ni o lè win o dẹ̀ lè lose o mo ṣe ń bẹ̀rẹ̀ olùfẹ́ pé ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí á lè ṣàǹfààní fún àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ wọn á lè kọ́gbọ́n láti bẹ̀ kán tó gbé ìgbésẹ̀ kan lórí irú nǹkan báyìí àwọn náà lè rò pé méje pé irú yìí tó ṣẹlẹ̀ náàfin tó ṣẹlẹ̀ sólórí Naomi tó ṣẹlẹ̀ sí kinní kan má jẹ́ kí n ṣe ok mo rẹ́dí àti ṣe ok ṣé o ti jẹ nǹkan tẹ́lẹ̀kùn yá èmi náà ti rẹ́dí fún ó yá go on wọ́n lè ti gbáradì fún ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share kó go viral kẹ́lẹ́ bá mi subscribe sí LLA Global TV information tí mo ní kí sáré wá fún yín láti ààfin nìyẹn information ṣì ń lọ o tí n bá tún rí any information tí mo mọ̀ pé ó máa wúlò fún ẹ̀yin lólùfẹ́ mi ẹ máa kọ́gbọ́n ẹ máa kọ́ ẹ̀kọ́ mbẹ̀ mi ò ní hesitate láti mú wá fún yín ẹ ṣé gan lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí LLA Global TV ire o.